Africa Content TV. lẹ́yìn Olódùmarè ọba ti kára kábíyèsí fún pàgọ́ ẹ̀yin tẹ́ ń ya fídíò sọ́ni ẹ̀jọ́ ọ̀rọ̀ ni wọ́n bàbá sọ́mọ̀ pé pàtẹ́ ìsìn wà ní lórí àga ẹ̀wà bí evidence ẹ̀rẹ́ ìwúrẹ́ àwọn tí wọ́n fẹ́ evidence wọn bá fẹ́ lóore o fídíò ìtò wá ṣe ní àbọ̀ òfin ọmọdé akọ́tọ̀ òkòrò nítorí ẹ̀rí nínú gbogbo wa ẹ̀rí 9999 lápátìrí 4 September 2023 ẹ̀bà ní àá ìgbà ẹ̀mí ìpàdé láti pẹ́ lórí bàbá pẹ́lẹ́sẹ̀ wọn àwọn bàbá wa mo mọ̀ pé wọ́n ti bá yín sọ̀rọ̀ ìgbàgbọ́dé ìrìnsìn federal majesty oníwé lẹ́yìn Olódùmarè ẹgbọ́n náà tún fàṣẹ sílẹ̀ nínú ìyẹn o. gbogbo ètí àápùrù ká ṣe ní 7/7/2023 2014 2015 ní orí ọkà yẹn ti wó láyé ilé gbọ̀ngbọ̀n Bísí Abíọ́lá Ajímọ̀bí ọba rẹ̀ ní Bàríyó ọbẹ̀ tó bá wọn bá dúdú ìbádélé ẹ̀kọ́ ìròyìn ọyọ ìlàsìpọ̀ àbùdá ẹ̀fọ́ ẹ̀gúsí. Their Royal Highnesses, Majesties, aláìpẹ́ ọ̀rọ̀ wà ní ààfin. Ẹ bá gbọ́ pé ẹ ń tọ́lá ju wọn ti dé nìkan ẹ lọ pàdé wọn ní o. Gbọ́dọ̀ tó gbọ́dọ̀ yín gbọ́dọ̀ bọ̀. Àwọn àtọ́jọ́ pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ yìí. Má ní kọ́ láti lò. Ṣùgbọ́n bàbá ti sọ pé ẹ̀ẹ́kà ní mímísì gbangba ẹ̀ẹ́kà gbangba nǹkan kan síbí. Alùpùpù ìkàlù padà rẹ̀. Olúwa kọ́kọ́ jẹ́. Àwọn tí wọ́n kíkọ̀ ní olúwo. Bóyá lóde bàbá ẹni kọ̀ọ̀kan ẹ̀ka ní kábíyèsí tó máa ń gbọ́. Ẹ wo ẹ̀yin tẹ́ ẹ bá bọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n tó ṣe iṣẹ́ tó rán mi. Àwọn adájọ́ náà fi sí lédè o, wọ́n ní pé màá kà á, kọ́ máa wí tẹ̀lé nàbí. Ìgbà ń wí nǹkan ẹ máa wí tẹ̀lé mi ní o lápò mi lọ. Ẹni kẹ́kọ̀ọ́ ìgbà kẹ̀lẹ́ sí mi, àwọn àkànnà ọba. Ẹyin, ìyá àwọn tó lẹ́nu. Ẹ̀mí ọ̀gá. Ẹni tẹ́lẹ̀ àgbẹ̀dọ̀ àbẹ̀. Ẹ máa gbọ́ o, fídíò sí pé yà o. Abẹ̀rẹ̀ Imperial Majesty Ọba Dr. Ọlálẹ́kùn Sẹ́kù. Ẹ̀bẹ̀ lè máa gbà. Bẹ́ẹ̀ náà lè máa gbà. Kò sọ́nà yìí báyìí. Bẹ́ẹ̀ náà lè máa Tí kìíní bá tún fẹ́, ẹni tó ń gbà tó ń ṣe PA tó bá fẹ́, ó bá balance ẹ̀. kò tí ì gbowó rárá mọ́. Ètò ìgbàdé àwọn baálẹ̀ kan ní ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ọba. Èmi ẹ̀dẹ́gbọ́n yín Èmi ọba Samuel Túnjí Abíọ́dún Ọlọ́run dọ́bọ̀. jẹ́jẹ́ fún Olúbàdàn. Jẹ́jẹ́ fún Olúbàdàn. Àwọn ìgbìmọ̀ Olúbàdàn. Àwọn ìgbìmọ̀ Olúbàdàn Àti ilẹ̀ Ìbàdàn. àti ilẹ̀ Ìbàdàn. One, mo jẹ́jẹ́ pé Mo jẹ́jẹ́ pé n ò ní lo àǹfààní adé tí mo gbà lónìí. mo nílò àǹfààní adé tí mo gbà lónìí. Gẹ́gẹ́ ọba Gẹ́gẹ́ bí ọba láti fi yájú tàbí ìwà àrífín sí Olúbàdàn sí Olúbàdàn àti èyíkéyìí nínú àwọn ìgbìmọ̀ Olúbàdàn wọn. àti ẹnikẹ́ni nínú àwọn ọ̀daràn. Bàbá adájọ́ wọ́n sọ pé mo lè kà á lẹ́ẹ̀kejì, mo lè sọ pé bẹ́ẹ̀ tó kà á lẹ́ẹ̀kejì. Kọ́lé lómi àníwé ṣé mo jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣá? Ẹ tún jẹ́ nu àwọn rèé o.
wọ́n ní ká sọ pé mo jẹ́jẹ́ pé mo nílò àǹfààní adé tí mo gbà lónìí. Gẹ́gẹ́ bí ọba láti fi yájú tàbí wà nífẹ̀ẹ́ sí Olúbàdàn àti èyíkéyìí nínú àwọn ọmọ olùbádámọ̀ràn wọn. Nọ́mbà 2, mo jẹ́jẹ́ pé kò ní di adé ọba tó ní ìlẹ̀kẹ̀ tó rọ̀ dúró tó sì bojú gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ẹlẹ́ẹ̀kẹta, mo jẹ́jẹ́ pé mo nílò àǹfààní adé ọba tí mo gbà lónìí láti máa hùwà ìtọ́ bíi gbígba ilẹ̀ onílẹ̀, títa ilẹ̀ onílẹ̀ tàbí fi ipá gba ilẹ̀ lọ́wọ́ ẹni tó ní. Ẹlẹ́ẹ̀kẹrin, mo jẹ́jẹ́ pé mo nílò àǹfààní adé tí mo gbà lónìí láti ṣe àtìlẹ́yìn tí abẹ́ agbódegbà fẹ́ni yòówù tó bá rú òfin tàbí tàpá sí àṣẹ ìjọba. Ẹlẹ́ẹ̀karùn-ún, mo jẹ́jẹ́ wípé mo ṣetán láti gbé adé yìí sílẹ̀ tí màá sì fi ipò sílẹ̀ bí ìwà àbàjẹ́ ọkọ bá ṣíná mi lórí tó lè bá àbùkù ohun ẹ̀bí bá agbègbè mi tàbí ilẹ̀ Ìbàdàn lápapọ̀. Ẹlẹ́ẹ̀kẹfà, mo jẹ́jẹ́ pé adé tí mo gbà lónìí gẹ́gẹ́ bí ọba lórí agbègbè mi ní ilẹ̀ Ìbàdàn àti wípé Olúbàdàn sí ilẹ̀ Ìbàdàn ni wọ́n jẹ́ orí àti ọba tó jẹ́ fún gbogbo agbègbè tó wà nílẹ̀ Ìbàdàn. Ẹlẹ́ẹ̀keje, mo jẹ́jẹ́ pé gbogbo ìlépa àti ìlàkàkà mi tó ń dé adé ìlọsíwájú ìgbéga àti ìdàgbàsókè agbègbè mi tilẹ̀ Ìbàdàn lápapọ̀ kí Olúwa kó ràn mí lọ́wọ́. Òkè Ìbàdàn á gbé wá o. Ẹ dákun, tẹ́ ẹ bá jẹ́jẹ́ tẹ́ ẹ ṣe ẹ tán, kí ló yẹ kẹ́ ẹ ṣe fún ọ? Àyè bàbá náà torí tí wọ́n kálẹ̀ lónìí ọdún mẹ́wàá, 20 ọdún, 40 ọdún, 100 ọdún, 1000 ọdún, àìníye ọdún, ẹ̀yin oní fídíò tẹ́rí wọ́n ti dọ̀bálẹ̀ yẹn. Wọ́n já ní kọ́pì lọ́wọ́. Ṣẹ́gbọ́, gbogbo kan tí mo ń sọ yìí, ohun adájọ́ lẹ̀ ń gbọ́, ṣùgbọ́n àṣẹ Olúbàdàn kan rán wa ní owó ló wà ní program yìí ẹ̀ o. Torí àwọn kan lọ pé owó wa ń tiẹ̀ bẹ́ẹ̀, owó tẹ̀ bẹ́ẹ̀. Tó o lè rí wo. Ẹ̀yin tí wà lẹ́yìn ẹ̀sìn. Nígbà tó sì pè mí, èmi ò yí kí ni lọ. Ọwọ́ ta lè tiẹ́ lè, ìwọ ló ní. Ó ti wá jẹ́ pé ọwọ́ rẹ̀ lọ ti gbà. Ó lálùmọ́. Ẹ̀sùn ẹ̀yìn orúkọ Olúbàdàn náà. Ẹ̀sùn ẹ̀yìn o. Ọya 1, 2, 3, 4, 5. Ọba alákùnlẹ́yìn pé lọ sábà àṣàlẹ̀ lọ́gbẹ̀ yìí kábíyèsí ọba majesty àwọn rẹ̀ o. Ní ẹ̀kọ́ ọ̀tún kábíyèsí Olúbàdàn ẹ̀wẹ̀ wọ́n o. Bàbá tí ń wọ apá ìtúwò náà àdéhùn fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣe lẹ́rìí. Àwọn ọlọ́dẹ̀ bá lè yọ. Please leave that place. That is not the right thing. Niger brother, when I talk to
to you, listen. Don't move this way. There's no reason for you to stay there. It's not normal. Oh yeah, please move away from here, please. Oh yeah.
lẹ́yìn ni ya kẹ́ni kẹ́ni ọ̀pẹ tí wọ́n bọ̀ tẹ́ mọ̀ ìyá wọn lẹ́yìn yẹn ká yà mí o. Àti ọ̀lẹ́ náwó kẹ́ àwọn òtòrí ni.